kákunlé ọgbẹ́ kó sọ fún toko káàdò gbọ́ kó lọ́rùn kó bẹ̀ ní kíá ọjọ́ tá a ti retí ti pé gbogbo èèyàn ẹ jẹ́ ká wá bọ́mọ ọba Okùnadé yọ̀ ọjọ́ tá a bí ni ò ṣe é gbàgbé láyé ló fi jẹ́ gbogbo ẹni tó rí bá dá sí ó yẹ kó ṣọpẹ́ fún Wáídù lókè kùlẹ́ ó gbé ní ara sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ á sọ̀rọ̀ kọ́rọ̀ òun ní sọ ọmọ ọba pírísẹ́ńtà bàbá kí ẹ látòdì dọ̀la ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ ọlọ́jọ́ bí o àti bẹ́ẹ̀ yọ̀bá ẹ dúpẹ́ ewu náà kì í pàwòdì láyé ó kú oríire ọdún tuntun tó pé lókè èèpẹ̀ happy birthday to you Babátúndé Abdulgafar Ọlámíjí Àlàbí Ìkọ́ ọmọ ọba Okùnadé ẹ̀mí rẹ̀ ó ṣe púpọ̀ ọmọ ọba dìbò gúnugún kì í kúléwé òkè láyé rẹ̀ ò ní wálẹ̀ aláṣẹ Two Sports Communication International ìlú àgbáyá papọ̀ sí i jẹ́ kí wọ́n mọ̀ kó orí ọlọ́wọ́n ọba yàtọ̀ sí téèyàn ìwọ ní bàbá Muhammad Awal Àánú Olúwapọ̀ Akóredé Ìrẹ́pàmí ọmọ àlùbáríkà àkọ́bí láfúnyẹrẹ òdìyàn lọ́lọ́ lọ́wọ́n bá mi òkè. ọlọ́jọ́ bí òní ọmọ ọba dìbò ìwọ lẹ̀gbọ́n Fátímọ̀ ẹ̀gbọ́n ẹnjìnìà Jẹ̀lílì ni ẹ́ ìwọ náà lẹ̀gbọ́n Bíríkísù Yálájẹ́ ọjà ọ̀dàn. Babátúndé ọmọ ọba Okùnadé ìwọ ló lò ní garantọ́ àbẹ́ òrẹ́rìn músẹ́ tẹ̀tẹ̀ nínú ọlọ́jọ́ bí yọ̀. ẹ̀gbọ́n Bashiru ẹ̀gbọ́n Ṣéwù Onírámáyé ẹ̀gbọ́n Rukayat àti Ahmed owó ńláńlá ni kó máa wá orí òní mọ̀ṣí. ó yá Abdulgafar Àlàbí ọmọ ọba Okùnadé jẹ́ ń bá délé o. ìwọ ni Ṣàgá Òkúmasì ọmọ ahéré owó nìran bàbá tó bí ẹ lọ́mọ. ẹ̀yin lọ́mọ Èkúté ilé Ògbàùsà ẹ̀yin lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta Ṣàgá ọ̀kọ́kọ́ ọ̀kọ́nù ọ̀kan yòókù ni a fi ń rọ́gbà aṣọ nílé bàbá tó bí ẹ lọ́mọ. ọmọ ọbọ nílé Ọ̀ṣun àpẹlẹkù díẹ̀ títí tó pẹ́ bóyá oorun a máa mọ́ nílé lọ. ó bàtà pàkó ó fi fún wọn níkọ̀wú ó fọmọ wú ó fi fún wọn lẹ́ṣin. ọmọ ọba Okùnadé jẹ́ ìsì ẹ̀dágbé lẹ́yìn ìwọ lọmọ ọba Olúbìkì ọmọ ọba Ọ̀ṣọ́ Ìbíkì ọmọ ọba Ṣẹ̀mọ́ Ṣàníyì ọmọ ọba Mágbémágbé ọmọ ọba Mápamápa ọmọ ọba Másomáso tó fìbínú sànà rẹ̀ mọ́sánga ìlọ́kọ̀ ọmọ àrẹ́lù àjọba lóhùn tẹ̀lé tẹ̀tù àtúnjọba lóhùn tẹ̀rọ̀ àníkàbẹ̀ lọ́kọ́ lórí ó mẹ́sẹ̀ sókè orí làbábẹ́ ní àbẹ́sẹ̀ ọ̀tún lọ́kọ́ múdà ó tẹ̀lé òsì lọ́kọ́ múdà ó dẹ̀rọ̀ agbede méjì lọ́kọ́ múdà ó dohun ìbẹ́rí ìgbà lọ́kọ́ fún mi nídà wo kúkú bẹ́rí inú ó fi dàkídà náà ṣe gbẹ́dọ́gbẹ́dọ́ lọ́kọ́ ẹ má ṣe bá wọn bẹ́ ṣìkò nítorí ṣìkò lòwò tàkósà lọ́nà òsì. ọmọ ọba Okùnadé o tó bá wá gbọ́ kíkì yìí Máyọ̀wá Sọ́ní Arẹwà ló ń pé igba ọdún kan ní òní mọ̀ṣì.